Ìròyìn jákèjádò. Ká sọ̀rọ̀ ká bá bẹ́ẹ̀ ni ìyá ọmọnìyàn. Àjọ agùnbánirọ̀ nílẹ̀ yìí NYSC kọ̀ láti mú ìlérí wọn ṣẹ lórí àfikún owó táṣẹ́rẹ́ tí wọ́n ń san fún àwọn agùnbánirọ̀. Láti inú oṣù Agẹmọ ọdún tó kọjá ni àjọ agùnbánirọ̀ NYSC ti ṣe àfikún owó táṣẹ́rẹ́ àwọn agùnbánirọ̀ láti Náírà sí Náírà. Láti ìgbà náà ni àwọn agùnbánirọ̀ ti ń ganude àfikún yìí, àmọ́ wọn ò rí nǹkan kan. Ọ̀gá àgbà àjọ agùnbánirọ̀ Ọ̀gágun Yushau Ahmed fi àwọn agùnbánirọ̀ lọ́kàn balẹ̀ pé wọn yóò gba iye owó tuntun náà ní ìparí oṣù yìí. Ó wí pé àwọn ní àfẹ́kù owó ló fa ìdádúró náà. Lẹ́yìn tó sọ èyí ni àwọn agùnbánirọ̀ bá tún ganu kalẹ̀. Ẹlòmíràn ti dájọ́ ìgbéyàwó sọ́nà àfi bí wọ́n tún ṣe gba Náírà lánàá. Wọ́n fi ẹ̀hónú wọn hàn bó tilẹ̀ jẹ́ pé òfin kò gbà wọ́n láàyè láti bá oníròyìn sọ̀rọ̀. Àwọn kan ṣe ọkọ̀ akin. Wọ́n ṣàlàyé pé owó náà kò ká nǹkan kan ìyà ni wọ́n kàn fi ń jẹ àwọn. Ọ̀gágun Yushau kò tíì ní lórí ọ̀rọ̀ yìí látàná. Ìròyìn jákèjádò.